ọ̀tún ọ̀tún lọ́jọ́ ń yọ ọ̀tún ọ̀tún lọ́jọ́ ń yọ ó ti ṣọdún èyí ó ṣẹ̀mí sí ọ̀tún ọ̀tún lọ́jọ́ ń yọ. àròyé níṣẹ́ ìbákà igbe kíké níṣẹ́ ẹyẹ ìran ajá wọn náà ní gbígbó ìran àgbò àná ní kíkàn ìran ọmọ aṣẹ́gìtà àná ní èpòogi àfirùngbọ̀n yẹ́kẹ́ bí àgbà mùsùlùmí ọba Èdùmàrè ló dirí ẹwà fákùkọ òde àríyá tún yá ẹ jẹ́ ká rí ilé ọmọ Fọláhàn ìjíǹjí tí mo jí ni mo gbọ́ tó rogùn kọ lákọ bẹ́ẹ̀ lágbádá rẹ̀ sì ń sọ̀kútù ṣọ̀ṣọ̀ṣọ̀ mo ré ìfitù lójú sánmọ̀ jaburata èmi ní ìṣẹ̀lẹ̀ tí mo ṣe béèrè wò ìdáhùn ayọ̀ ni wọ́n fi pàdé mi wọ́n ní ọmọọba Ademola Falahan ló ń ṣọjọ́ òbí happy birthday to you èmi la ò ní yọ̀ sí èmi la ò ní jó sí 60 ọdún lórí ilẹ̀ ayé kì í ṣe kèrèmí rárá ẹni Èdùmàrè bá ṣe oore irú èyí fún ó yẹ kó fẹ̀mí ìmoore hàn sédùà kò wọ́pọ̀ nínú ẹni tẹ́ ẹjọ́ jẹ́gbẹ́ tó ń bẹ lókè pẹ̀ lọ́jọ́ tòní ọ̀pọ̀ ti kú wọ́n ti filẹ̀ ṣaṣọbora ọ̀pọ̀ ń bẹ láyé bí aláìsí wọn jèrò ayé wọn jẹ́ tọ̀run ẹ̀yin ń bẹ láyé ẹ̀ ń bẹ láàyè ẹ̀ ń bẹ láàyè rere alihamdulilayi adúmáradán àfojoojúmọ́ dára bí egbin ẹni obìnrin kò lọ́nà tó káwọ́ lérí oníbélé yìí ò bá jọ́kọ̀ ẹni a sì jáàlé ẹni ilẹ̀ olówó orí Abọ́sẹ̀dé Sọfíàt ìbàdí àrán adọ́gbadélẹ̀ aya tòótọ́ abiyamọ afọ̀njá gbọ̀rọ̀gbọ̀rọ̀ Sọfíà oníròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ ẹni ẹlẹ́ni òkùnkùn nígbà ṣe rẹ ṣe àṣẹ Èdùmàrè Adémọ́lá betí ẹ bá ń já kíkankíkan wọn ò pè ọ́ sí kú wọn ò pè ọ́ sáìdá ìfẹ́ àìṣètàn ìfẹ́ àìdíbàjẹ́ aya àtàtà olórí Abọ́sẹ̀dé Sọfíàt àtàwọn ọmọ alálùbáríkà tọ́ba Èdùmàrè fi ta ọ́ lọ́rẹ Adéyínká àtàdéọlá ni wọ́n rán ní níṣẹ́ kíkí sí ọ wọ́n ní ara pápá là á bẹ́tù níbi gíga là á bẹ́so òjòjò níṣòwò títí débi kó má lè nájà kókó làrọ̀ tá a lè wọ́n ní kórí jẹ́ kí o gbó bí olúgbógbó ti ń gbó kí o gbó bí olúgbògbò ti ń gbò kí o gbó bí àgbà kan tó fowó sọmọ òǹdè ọrùn lọ́jọ́ sí tó yọ títí tó fi wá dókínní àròdúnjọdún àròṣùjọṣù bọ́dún bá jọdún pèrègùn amẹ́wà tuntun ó ti ṣọdún èyí náà ó ṣe mí ilẹ̀ Adémọ́lá bàbá Abdulhafiz Adéyínká bàbá Abdulkabir Adéọlá ọmọ àrí ibi àfojoojúmọ́ dára bí egbin Ìkirè lọ́sùn nílé àwọn bàbá tó bí ọlọ́mọ jẹ́ kí n kọ́kọ́ kì ọ́ gbàdílé bàbá rẹ ọmọ Fọláwíwọ́ ọmọ òkè tí rí wòye pípé ló pé èké òmúrọ̀ ẹni apètèpèrò ká dáwọ́ ẹ̀bọ̀lẹ̀ pípele ní pele sí ilẹ̀ ọmọ ọgbà ọ̀run tó funfun kínkín ṣòkòtò ọ̀bùn mọ́ rere nílé bàbá tó bí yín lọ́mọ bẹ́ẹ̀ ni bàǹtí ọ̀bùn lówó nú ẹni abínibí a sì máa gbàmí kalẹ̀ dé ní. iná rẹ̀rẹ̀ lórí oníṣàngó iná róró lórí ọlọ́ya ẹ̀fún lórí olóòṣà oko ọmọ Fọláwíwọ́ ohun tí mo wá wá jorí lọ ìmọ̀ọ́dún ọgbọ́n ẹnìkan ò tọ́gbọ́n ìmọ̀ràn ẹnìkan ò jọ́bọ̀ ọ̀rọ̀ ọmọ Fọláwíwọ́ ìmọ̀ràn tẹ́nìkan gbà látẹ̀sí orí asán ló já sí ilẹ̀ ọmọ ewu wírí ewu kéré ọmọlanja tí ń bẹ létí igbó ọya abọ̀rìṣà ọ̀fọ̀hún òdì ìwírí moró lóde yàkì moró ń jẹ wẹ́rẹ́ mo sáwọ́gbó lọ ewu ládùbá kì í jó sákàrà bẹ́ẹ̀ sì ni kì í jó kókó nílé bàbá tó bí yín lọ́mọ àtẹ̀mú àtògùrọ̀ kò sí ìtẹ́ gbọ́dọ̀ mú bẹnu ọmọ adálẹ̀ gbé wúrà ọmọ adálẹ̀ gbìṣù gángan ọmọ adájọ́ jiyàn ọmọ onílù gbẹ̀du ọmọ àkànkú ọlọ́jà ìjìgbò ọmọ àkànkú olókùú òsín ọmọ ikú jẹ́mi ládé ọmọ ikú jẹ́mi láyọ̀ ọmọ lábẹ́rìnjọ ọmọ àjànàkú àrá ọmọ onígbò rúru tájèjì ò gbọ́dọ̀ wọ̀ àjèjì tó bá wọgbó ọ̀hún yóò dẹni ẹbọra nílé bàbá tó bí yín lọ́mọ ewu filé hàn mí ewu fọ̀nà hàn mí ewu kọ̀ kò fàbùjá alẹ́ Ìkirè wọn ní Ìkirè ọmọ adídòdò gbáyì Ọlágòkè ń lè mí jẹ́ Fádípẹ̀ lórúkọ bàbá mi àfihàn yẹ ó kẹ́ bí àgbà mùsùlùmí dúdú parí ọlá dúdú parí ọlà dúdú parí ìmọ̀ ó parí òye
dúdú tí mo dúdú kì í ṣe tọ̀bù rárá ọba Èdùmàrè ló fún mi lẹ́wà náà. ọ̀tún ọ̀tún lọ́jọ́ ń yọ ọ̀tún ọ̀tún lọ́jọ́ ń yọ ó ti ṣọdún èyí ó ṣẹ̀mí sí i ọ̀tún ọ̀tún lọ́jọ́ ń yọ.